Peter Obi ti jẹ́wọ́ ó ní èmi náà ìbá yọ owó ìrànwọ́ orí epo bẹntiroolu ṣùgbọ́n olùdíje fúnpò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi ti sọ pé tó bá jẹ́ pé òun náà di ààrẹ ni òun náà ìbá yọ owó ìrànwọ́ tíjọba ń san lórí epo bẹntiroolu. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí Arise Television ṣe fún un ló ti ní ọ̀nà tí tóun ìbá fi yàtọ̀ ni pé díẹ̀díẹ̀ lòun yóò máa yọ kì í ṣe lẹ́ẹ̀kan náà bí ààrẹ Tinubu ṣe tirẹ̀. Obi ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Anambra sọ síwájú pé kò sẹ́ni tí kò mọ̀ pé ṣe làwọn kan fi ọ̀rọ̀ owó ìrànwọ́ epo hùwà ọ̀daràn àti ìwà jẹgúdújẹrá lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì di dandan kó dópin lọ́jọ́ kan. Ó ní látìgbà tíjọba Tinubu ti wá dá owó ìrànwọ́ náà dúró níbo làwọn owó náà wà nítorí ó yẹ kí gbogbo ayé lè rí ipa tí owó náà ń ṣe lórí onírúurú àwọn iṣẹ́ àkànṣe. Gẹ́gẹ́ bó ṣe wí, ohun tí wọ́n sọ fún wa ni pé orílẹ̀-èdè yìí kò fẹ́ máa yáwó káàkiri mọ́, ìdí nìyẹn tí wọ́n fi yọ owó ìrànwọ́ kúrò lórí epo bẹntiroolu tí wọ́n sì ṣèlérí pé wọn yóò fi owó náà ṣe àwọn iṣẹ́ àkànṣe. Níbo ni owó náà wà báyìí? Níbo ni wọ́n ná sí?